Salamu alaikum sir. Mo fídíò yín kan tí ẹ ń sọ pa àwọn màláíkà méjì tí wọ́n yọ síyàn tí ẹ bá wà nù sàárè. Ẹ wá ní kì í ṣe Munkar àti Nakiri ni màláíkà tí ó kọ yọ síyàn. Ẹ ní màláíkà kan bẹ tí wọ́n ń pè ní Malakul Rahman. Mo fẹ́ kí ẹ bá wa ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ sà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla an hadana Allah. والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم تسليما. adúpẹ́ fún Ọlọ́run Alhamdulillah. lẹ́yìn tí a ti wá ìṣọ́ lọ́dọ̀ Ọlọ́run kó ṣọ́ wa kúrò lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Àwa dúpẹ́ fún Ọlọ́run ọba náà tó fi wá mọ ọ̀nà Islam. Alhamdulillah. ọ̀nà ẹ̀sìn àlàáfíà, ọ̀nà ẹ̀sìn ọlà, Alhamdulillah. ọ̀nà ẹ̀sìn ìdùnnú, ọ̀nà ẹ̀sìn oríire. Tí kì í ṣe agbára wa, ó wù Ọlọ́run ló fi wá mọ̀nà, ló fi Ànábì Muhammad àwa lọ́rẹ ó jẹ́ olùfi wá mọ̀nà. Alhamdulillah. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run wọlá pé adúpẹ́ fún wọn sá sàlékún tẹ̀síwájú, Àmín ya Allah. sàlékún ìmọ̀nà, Àmín ya Allah. sàlékún ìtọ́sọ́nà. Àmín ya Allah. Náà lórí ìbéèrè tí afáwa béèrè lọ pé àwọn màláíkà méjì tó gbajúmọ̀ tó sì ti kálẹ̀ pé ẹ máa ń yọjú sí òkú nínú sàárè, òun náà ni Munkaru wa Nakir. Ṣùgbọ́n kó tó di àwọn méjèèjì yẹn, káwọn méjèèjì yẹn tó wá, òun ni màláíkà kan ó ti kọ́kọ́ wá tá à ń pè ní Al-Malakul Rahman. Masha Allah. Gẹ́gẹ́ bí a ṣe rí kà nínú àkọọ́lẹ̀ pé màláíkà yẹn ó ga, èèyàn ò ní rí gíga rẹ̀ ibi tí tó pín sí, ibi tó parí sí. Yóò mọ̀ wá yóò sọ pé ọ̀yá uktub jami'a a'malik. Òkú mọ̀ wá yóò máa dídá lóhùn pé laysa ma'i qalam wala daftar, yani asbu'uka qalamuka wa kafanuka daftaruka in kana dhakaran wa in kana untha qalamuki asbu'uki wa daftaru kafanuki. Pé ọmọ ká rẹ̀ òun náà ni gègé, aṣọ funfun tí wọ́n fi sin ọ́.